Africa Content TV. Olórí ọmọ bàbí jẹ́ ìfowó òde arábàbí. Lọ́ra ti yẹ, ọmọ ti jáde síta àgbèrè ìjáde wọlé. Àní bímọ bímọ ìhun ó gbé o, bímọ bímọ ìhun ó gbé o. Àyà mi ò já, òye, àyà mi ò já láti bíbè, bímọ bímọ ìhun ó gbé o. Kúnlé bímọ bímọ ìhun ó gbé o. 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 Àyà mi ò já, òye, àyà mi ò já láti méjì. Bímọ bímọ ìhun ó gbé o. Àyè mẹ́rẹ̀ẹ́rẹ́ ìwé. Tó o bá fẹ́ rà ń bí 1,000 péré ni lọ bá wọn kó lọ́ra ti yẹ. Kó tó jáde síta àsìkòrò. Àyìndé bàbá mi lọ́kọ́ bí náà. Tó o bá ti gbọ́, wà á mọ̀ tó bẹ̀rẹ̀ ó gbọ́ létí. Bẹ́ẹ̀ bàbá mi bàbá orí mi Rashidi Kò ní wúwo, ìlànà àdàwòrò, orí mi ẹ̀rù tó bá. gbogbo ìyàwó díẹ̀ ní gbogbo yìí mo kí ní Àyìndé ẹ máa dẹ kú orí ti ní o àpòyí production ló ṣàgbàtẹ̀wò ṣe ní Àyìndé ó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀dọ́ òde ní àpòyí. ọ̀nàdé àkàrà tó jẹ́ àbáṣe àkàrà òun ṣe mo dúpẹ́ gbogbo yìí kú àgbòsí ẹ̀jẹ̀ kú àbọ̀dì ìdè. Àwọn ti ṣàlẹ̀ ẹ̀ Àyìndé Merenge ní bá sọ̀rọ̀ ọmọdé. Àwọn táà kò sí, àwọn tó yún kúrò lọ́sọ̀. Ogún ìyàwó Merenge ẹ̀jọ̀ fún àdúgbò sì bẹ̀rẹ̀ ìgbòkè. Tọ́jú ní ipò tó dé òwúrọ̀ mà ó ṣe mo dúpẹ́. Èyí àrẹ àṣùbí àrọ, àrẹ Adékúnlé ọmọ rẹ̀. Mo ṣe náà lórí wáyé ọba kí gbogbo ayẹyẹ mẹ́tẹ̀ẹ̀ta ìdènú Merenge gbogbo ẹ̀dọ́ dúró tán. Àrẹ ṣe mo dúpẹ́. Àrẹ ogún àwọn obìnrin àrẹ olóhùn Merenge Adékúnlé. Àwọn ọ̀rẹ́ mi bàbá tó dé, ààrẹ ààrẹ. Àwọn ẹja níbi wà ló ẹja níbi wà ló kó kẹja. Ẹja tó jẹ́ níbi ìwà lọ, kó lọ́dún Adébáyọ̀. Adébáyọ̀ kí wọ́n náà.